awuyewuye tuntun ó tó tẹ́ bẹ̀rẹ̀ lágboolé fújì báyìí o, tó sì jẹ́ pé àwọn olólùfẹ́ orin fújì tọ́pọ̀ àwọn gbajúmọ̀ olórin fújì tó ti ń fẹ̀sùn kàn pé àwọn gan ló máa ń dá wàhálà sílẹ̀ láàrin àwọn náà mà tó ti fẹ́ bẹ̀rẹ̀ wàhálà tuntun míì báyìí o, kódà tó jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ burúkú sí ara wọn. Àwọn olólùfẹ́ àwọn erin ńlá méjì lágboolé fújì sì ni ìyún Alhaji Abdulwasiu Alabi Ọdẹ́tọ́lá ẹni tí ó gbayé mọ̀ sí Pasuma Wonder àti Alhaji Saheed Akorede Okunola ẹni tí ó gbayé mọ̀ sí Saheed Òṣùpá. Àwọn méjèèjì ni àwọn olólùfẹ́ wọn náà mà tó ti bẹ̀rẹ̀ sí ní máa kọlu ra wọn báyìí o, tó sì jẹ́ pé àwọn ọ̀rọ̀ burúkú àti ọ̀rọ̀ kò bákùngbé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sọ sí ara wọn pàápàá látìgbà tí Pasuma tó ti gbé rẹ́kọ̀dù tuntun jáde èyí tó pè ní Greatest of All Time ìyún GOAT tó pè ní GOAT. Ẹ rántí wípé ní nǹkan bíi 20 ọdún sẹ́yìn àti àwọn ọdún tó tẹ̀lé ní ìjà àárín Saheed Òṣùpá àti Pasuma inú mà gba agboolé fújì tí ìjà náà gbóná janjan. Kódà táwọn kan sọ pé lẹ́yìn ìjà olùdásílẹ̀ orin fújì olóògbé Síkírù Àyìndé Balógun tí ó gbayé mọ̀ sí Barrister àti Alhaji Kọ́láwọlé Àyìnlá Ìlọrí tí ó gbayé mọ̀ sí Kollington, wọ́n ní kò sí ìjà tó ní agbára tó ìjà Pasuma àti Òṣùpá lágboolé fújì, tó sì jẹ́ pé ìjà wọn ó pín àwọn olórin fújì ó pín wọn sí wẹ́lẹ́wẹ́lẹ́. Ṣùgbọ́n lẹ́yìn tí àwọn èèyàn tó ti bá wọn parí ìjà tí wọ́n gbọ́, nígbà tó yọ ìjà ni àwọn méjèèjì náà pinnu pé àgbà ti dé, owó ti dé, àwọn ti ní gbogbo ohun táwọn wọlé láyé, àwọn náà sì tún ti ń di grandpa, àwọn ti ń bí ọmọ. Wọn ní eléyìí inú jẹ́ kí àwọn méjèèjì kan kí ìdá wọn bọnú àpò, tí wọ́n sì sọ pé àwọn ò ní bára wọn jà mọ́, àwọn ti di ọ̀rẹ́. Ṣùgbọ́n síbẹ̀ àwọn olólùfẹ́ wọn yé máa tahùn síra wọn kán sì máa bu ara wọn. Ṣá o, nínú rẹ́kọ̀dì tuntun tí Pasuma tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde èyí tó pè ní GOAT Greatest of All Time, èyí tó túmọ̀ sí pé ẹni tí ó ní ẹnu tó sì ṣe dáadáa jù látìgbà tó ti ń kọrin fújì, èèyàn pé olórin fújì tó mọ fújì kọjù tó sì ṣe tó dángájá jù níṣẹ́ fújì òun ni Pasuma pẹ̀rẹ̀. Látìgbà tí ó ti ṣe rẹ́kọ̀dù yìí ni àwọn ọmọlẹ́yìn Saheed Òṣùpá kan náà ti bẹ̀rẹ̀ sí ní máa jùkú ọ̀rọ̀ lò. Wọ́n ní GOAT tó lò, wọ́n ní lẹ́yìn ìgbà tí gbajúgbajà olórin tàkasúfèé ní Burna Boy tó pe Saheed Òṣùpá ní GOAT, ìyẹn pé ẹni tí olórin tó jẹ́ pé òun ló dágájá jù nínú ìtàn orin tóun fẹ́ràn jù ní Saheed Òṣùpá. Wọ́n ní Pasuma lọ lórúkọ náà. Wọ́n ní kí ló dé tí Pasuma tó lọ jí irú orúkọ bẹ́ẹ̀ lò. Wọ́n ní bí ò bá fẹ́ wàhálà, kódà àwọn kan tó ní ọ̀gá ńlá tí Pasuma ń pè rẹ̀. Wọ́n ní lásìkò ìjà ààrẹ ẹgbẹ́ onímọ́tò lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí, ẹgbẹ́ onímọ́tò NURTW Alhaji Musiliu Ayinde Akinsanya tí ó gbayé mọ̀ sí MC Olúọmọ àti alága ẹgbẹ́ onímọ́tò NURTW lẹ́kọ̀ọ́ Alhaji Abdulrafiu Akànní Ọlọ́runwà tí Saheed Òṣùpá tó kọrin fún Ọlọ́runwà pé ọ̀gá ńlá ni. Wọ́n ní orúkọ náà ni Pasuma tó mú tó ń jẹ́. Ọ̀rọ̀ yìí sì ni ó di ìjà láàrin àwọn olólùfẹ́ Pasuma àti Òṣùpá, tó sì di pé ọ̀rọ̀ ọ̀hún ó ti ń jà rìnrìn gidigidi lórí ẹ̀rọ ayélujára. Ṣùgbọ́n nígbà tó ń bá tẹlifíṣàn Yorùbá tó sọ̀rọ̀, ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ Pasuma tó ní ká forúkọ bò láṣìírí, ó láwọn náà rí gbogbo bó ṣe ń lọ lórí ẹ̀rọ ayélujára. Ṣùgbọ́n oníjà yìí kò kan Pasuma àti Òṣùpá, ó láwọn méjèèjì wọ́n ti jọ panupọ̀ pé kò sí bó ṣe wù kó lè rí, kò sí ní tó wù táwọn olólùfẹ́ àwọn lè fẹnu sọ, àwọn ò lè bára wọn jà mọ́ láyé àti láéláé.